A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́runmadẹ̀. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti pe ẹ̀sùn sílé-ẹjọ́ tako Ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe ní kí gómìnà, igbákejì rẹ̀ àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin Rivers tí wọ́n dìbò yàn lọ rọ́kúnlé lọ́nà tí ó ṣe lòdì sófin lẹ́yìn tí ó kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Lára àwọn tí wọ́n jọ fi ẹ̀sùn kàn láti rí agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lateef Fagbemi pẹ̀lú alákòóso ìpínlẹ̀ Rivers Vice Admiral Ibokete Ibas. Nínú ẹ̀sùn tí wọ́n pè sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n ti ń béèrè kí ilé-ẹjọ́ kéde wípé ìgbésẹ̀ ààrẹ láti jáwé gbélé fún gómìnà àti àwọn òṣìṣẹ́ tí ará ìlú dìbò yàn ṣe lòdì sófin àti bí wọ́n ṣe yan Ibas gẹ́gẹ́ bí alákòóso sole administrator náà kò tọ̀nà. Wọ́n ṣe àríyànjiyàn wípé ìjọba tiwantiwa jẹ́ ara òfin orílẹ̀-èdè, wọ́n sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fún un. Ẹlẹ́wọ̀n 12 ni a gbọ́ wípé wọ́n sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Medium Security Custodial Center ní Kọ̀tọ̀nkáfẹ̀ ìpínlẹ̀ Kogi lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé lẹ́yìn tí wọ́n fọ́ ọgbà ẹ̀wọ̀n. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, agbẹnusọ fún àjọ alámòójútó ọgbà ẹ̀wọ̀n Abubakar Umar ní gbogbo àwọn tí wọ́n sálọ wọ̀nyí ni wọ́n ń dúró de ìgbẹ́jọ́, ṣùgbọ́n wọ́n ti rí 2 mú padà, àwọn sì ti ń ṣiṣẹ́ takuntakun láti rí àwọn 10 yòókù mú. Umar kérora wípé wọ́n ṣekú pa òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n kan níbi ìgbìyànjú àti sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n. Mínísítà Benue Honorébù Olúbùnmi Túnjí-Òjó ti wá pàṣẹ kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀. Mínísítà ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó ṣeni láàánú bí ó ti jẹ́jẹ̀ẹ́ láti rí i dájú wípé gbogbo ẹlẹ́wọ̀n tí wọ́n sá lọ ní ọwọ́ tó pátápátá. Fàákájà bẹ́ sílẹ̀ ní ọjọ́ Ajé níbi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí aṣòfin gbùngbùn Kogi Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan pè tako ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio. Bí ìgbìmọ̀ olùbáwí ilé aṣòfin ṣe wọ àríyànjiyàn tó ní agbára pẹ̀lú mínísítà àná fún ètò ẹ̀kọ́ Obi Ezekwesili. Ọjọ́ 6 oṣù kẹta ni wọ́n ní kí Akpoti-Uduaghan lọ rọ́kúnlé lẹ́yìn àríyànjiyàn tí ó bẹ́ sílẹ̀ pẹ̀lú ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio lórí ààyè ìjókòó. Fàákájà yìí gbọ̀nà àrà bí Akpoti-Uduaghan ṣe sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán wípé Akpabio mọ̀ọ́mọ̀ fi ìyà jẹ òun nítorí òun kò fi ẹ̀yìn lélẹ̀ fún un. Lẹ́yìn èyí ni àwọn adarí ilé ní kí ó lọ rọ́kúnlé fún oṣù 6 tí wọ́n sì já gbogbo ẹ̀ṣọ́ lẹ́yìn rẹ̀. Ní Akpoti-Uduaghan ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn sí ọ̀dọ̀ ìgbìmọ̀ olùbáwí ní ilé aṣòfin Senate Committee on Ethics, Privileges and Petitions kí wọ́n tó gbọ́ ẹjọ́ rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Àpẹẹrẹ fi ojú hàn wípé ìgbẹ́jọ́ yìí lè má so èso rere nígbà tí àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn láti gbùngbùn Kogi, Zubairu Yakubu, agbẹjọ́rò rẹ̀ Abiola Akínyẹ̀dé àti Ezekwesili, tí wọ́n fi ara hàn gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, fi ẹ̀sùn kan àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ wípé wọ́n ń ṣègbè lẹ́yìn, wọ́n ń rẹ́lẹ̀ apá kan dápá kan sí pẹ̀lú bí wọ́n ṣe yanjú ẹ̀sùn ìbálòpọ̀ tí Akpoti-Uduaghan pè tako Akpabio. Yakubu ní báwo ni alága ṣe máa jẹ́ adájọ́ lórí ẹjọ́ rẹ̀. Ó ní àwọn aṣòfin kan dìrọ̀ mọ́ Akpabio, ìdí nìyí tí wọn kò ṣe fẹ́ sọ ojú abẹ níkò. Ọ̀rọ̀ wọ̀nyí bí àwọn aṣòfin nínú bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu Yakubu wípé ó fẹ́ ba àwọn lórúkọ jẹ́. Gbogbo ìgbìyànjú Ezekwesili láti sọ̀rọ̀ ni wọ́n ń pa á lẹ́nu mọ́ pẹ̀lú ẹ̀sùn wípé ó mọ̀ọ́mọ̀ wá láti díbọ́n bí ẹlẹ́rìí, ṣùgbọ́n Ezekwesili yarí wípé wọ́n gbọ́dọ̀ gbọ́ ohun tí òun fẹ́ sọ. Ó ní kí wọ́n búra fún òun gẹ́gẹ́ bí ẹlẹ́rìí nítorí ọmọ Nàìjíríà ni òun jẹ́, ṣùgbọ́n ariwo ni àwọn aṣòfin fi pa á lẹ́nu mọ́. Bí rògbòdìyàn yìí ṣe ń lọ lọ́wọ́ ni mínísítà àná àti aṣòfin tó ń ṣaṣojú Àríwá Ebonyi Sínátọ̀ Peter Nwebonyi bẹ̀rẹ̀ sí pariwo léra wọn lórí. Ezekwesili pariwo wípé o ò lè jókòó síbẹ̀ yẹn kó o ní kí n má sọ̀rọ̀, ni Nwebonyi náà bá pariwo mọ́ padà wípé má kàn mí lábùkù, ta ni ẹ́ tó ń sọ fún mi kí n dákẹ́, òpònú ni ẹ́, òpònú ẹni 70 ọdún.
Lẹ́yìn-ò-rẹyìn ni ìmásùnẹ̀ní sún ìgbẹ́jọ́ sí ọjọ́ mìíràn láì fi ọjọ́ sí i pẹ̀lú àkíyèsí wípé àpótí Ùdùà àti ìyàwó Akpabio ṣì lẹ́jọ́ ní ilé-ẹjọ́. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé aṣòfin tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé kò sí níbẹ̀ láti gbèjà ara rẹ̀. Èyí tí wàá mú ẹgbẹ́ ọmọ ilẹ̀ Ìgbò ní ìlú Àbújá ké sí sínétọ̀ tó ń ṣaṣojú Àríwá Ebonyi Onyekachi Nwebonyi kí ó tọrọ àforíjì ojútáyé public apology lọ́wọ́ mínísítà àná fún ètò ẹ̀kọ́ Dókítà Obi Ezekwesili pẹ̀lú bí ó ṣe sọ kòbákùngbé ọ̀rọ̀ sí i ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Ẹgbẹ́ yìí lérí láti ṣe ìfẹ̀hónúhàn takò ó bí ó bá kọ̀ àti tọrọ àforíjì. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ ààrẹ gbogboògbò onímọ̀ ẹ̀rọ Ikenna Ellis Ezenekwe. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ó jẹ́ ìtìjú ńlá láti rí bí Sínátọ̀ Nwebonyi ṣe ń wọ́ Ezekwesili nílẹ̀ túúrútú lẹ́ni tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ará ẹkùn ilẹ̀ Ìgbò bu ọ̀wọ̀ fún gidigidi tí ó jẹ́ ẹni àwòkọ́ṣe. Pabambarì ibẹ̀ ni wípé ó jẹ́ àsìkò ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan ń pè. Wọ́n ní èyí ṣe àfihàn wípé lótìítọ́ ni ilé aṣòfin kò ní ìtẹríba fún ìran obìnrin nígbà tí ó jẹ́ wípé kìkì ọkùnrin ló kún ibẹ̀. Wọ́n ní ṣẹ̀ríà gbọ́dọ̀ wà fún Nwebonyi nítorí ó jẹ́ ìtìjú fún ilé aṣòfin àti sí gbogbo ọkùnrin ilẹ̀ Ìgbò. Àtẹ̀jáde ọ̀hún fi kún un wípé Obi Ezekwesili sin orílẹ̀-èdè tọkàntọkàn, kì í ṣe irúfẹ́ ìwọ̀sí báyìí ni ó tọ́ sí i. Àwọn ń ké sí ilé aṣòfin kí wọ́n dá sẹ̀ríà fún sínétọ̀ yìí. Àwọn sì ti ṣetán àti ṣe ìfẹ̀hónúhàn tako ìtàbùkù sí obìnrin láti ọ̀dọ̀ àwọn aṣòfin. Àkọ́bí ọmọ gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Abíọ́lá Ajímọ̀bí Bísọ́lá Kọ́ládàísì ti di olóògbé lẹ́ni ọdún 42. Bísọ́lá ni a gbọ́ wípé ó di olóògbé lẹ́yìn àìsàn ráńpẹ́ ní United Kingdom. Bísọ́lá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí Minister of Budget and Planning Atiku Bagudu. Ó ṣe ìgbéyàwó pẹ̀lú Kọ́lápọ̀ Kọ́ládàísì, wọ́n sì bí ọmọ 3 fúnra wọn. Ààrẹ Bọ́lá Tinubu ti wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ìyáàfin Florence Ajímọ̀bí tí í ṣe aya gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìpapòdà ọmọbìnrin rẹ̀ ìyáàfin Bísọ́lá Kọ́ládàísì. Nínú àtẹ̀jáde ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ti ṣe àpèjúwe ikú yìí ní òjijì tí ó bani lọ́kàn jẹ́. Ààrẹ fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúdùmọ̀ lórí ìpapòdà ọmọ, ìyàwó àti ìyá ọlọ́mọ 3. Bí ó ti ṣe àpèjúwe olóògbé ní onínúure àti akíkanjú ènìyàn. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ wọn rẹ́bùrú arábìnrin ará ilẹ̀ India ẹni ọdún 42 ìyáàfin Netu ní pápákọ̀ òfurufú Mallam Aminu Kano ní Makia, ìpínlẹ̀ Kano pẹ̀lú 72 ìdí egbògi olóró tí wọ́n fi pamọ́ bíi ìpápánu chokoléètì. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ní ìdí egbògi yìí gbé ìwọ̀n kìlógíráàmù 11 tí wọ́n rí gbà nínú báàgì Netu. Èyí ń wáyé lẹ́yìn ìgbìyànjú àwọn elégbògi olóró àti máa lo àwọn obìnrin aláwọ̀ funfun ará ilẹ̀ òkèèrè máa bá wọn gbé egbògi olóró sọ́dá ẹnu ibodè Nàìjíríà. Níbi ìṣẹ̀lẹ̀ mìíràn ní ìpínlẹ̀ Kano ní àjọ NDLEA ti rẹ́bùrú ọ̀gbẹ́ni Michael Ogundele ẹni ọdún 55 ní Ọjọ́bọ̀ pẹ̀lú 50 litre steel gas cylinder ní Gada Tambarawa lójúnà Zaria sí Kano. Pẹ̀lú irinṣẹ́ àwọn jórinjórin ni wọ́n fi rí sìlíńdà ńlá yìí gé tí wọ́n sì rí 50 egbògi oníkóró tramadol kó jáde nínú rẹ̀. Olórí òṣìṣẹ́ ìpínlẹ̀ Rivers Dókítà George Nweke ti kọ̀wé fi ipò sílẹ̀. Ìkọ̀wé fipò sílẹ̀ HOS tí ó sìn lábẹ́ gómìnà Siminalayi Fubara tí wọ́n jáwé gbélé fún ni ó jẹyọ nínú àtẹ̀jáde olórí òṣìṣẹ́ fún alákòóso ìpínlẹ̀ Sole Administrator tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Alákòóso ìpínlẹ̀ Vice Admiral Ibokete Ibas wá dúpẹ́ lọ́wọ́ Nweke fún iṣẹ́ rẹ̀ níwọ̀nba àkókò péréte tí wọ́n jọ lò papọ̀, tí ó sì gba àdúrà ìrọ̀rùn fún gbogbo ìdáwọ́lé rẹ̀ lọ́jọ́ iwájú.
Lẹ́yìn èyí ni Ibas júwe ilé fún gbogbo àwọn tí wọ́n ti pàṣẹ òṣèlú yàn sí ipò iṣẹ́ ìjọba ìpínlẹ̀ political appointees and office holders. Nínú àtẹ̀jáde ni olórí òṣìṣẹ́ fún alákòóso ti sọ wípé ìpinnu yìí wáyé lábẹ́ àkóso agbára tí ààrẹ Bọ́lá Tinubu gbé lé Ibas lọ́wọ́. Lára àwọn tí ìgbésẹ̀ yìí kó bá láti rí akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG, olórí òṣìṣẹ́, gbogbo kọmíṣánná, alága ìgbìmọ̀ àjọ ìjọba, amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Obìnrin àkọ́kọ́, Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí ọkọ rẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu bí ó ti pé ẹni ọdún 73 73 tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìmọ́lẹ̀ rẹ̀ nínú òkùnkùn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé ààrẹ láti ọdúnmọ́dún. Ó ní òun ṣe ayẹyẹ akíkanjú rẹ̀, agbára àti okun tí ó mú wọn dé ibi tí wọ́n dé lónìí. Kí Ọlọ́run túbọ̀ lọ́ra ẹ̀mí rẹ̀ nínú àlàáfíà, ayọ̀ àti àṣeyọrí. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ Sẹ́nẹ́tọ̀ Barau Jibril náà gbóríyìn fún Tinubu fún ti ọjọ́ ìbí rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní adarí tí ó ní àfojúsùn. Nínú àtẹ̀jáde ni Jibril ti ní Tinubu ṣe àfihàn ìjàǹgbara rẹ̀ fún ìjọba tiwantiwa lórílẹ̀-èdè. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.